Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Update tí à ń fún yín lọ́wọ́lọ́wọ́ nípa BK1 bó ṣe ń aspire láti di Àwùjalẹ̀ of Ijebu land. So àwọn èèyàn complain, àwọn èèyàn mú opinion wá, àwọn èèyàn contribute lóríṣiríṣi ọ̀nà lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ìwà tí K1 tó ti wù sí wọn, pẹ̀lú bí K1 bó ṣe ń claim ilé ọmọọba lọ́nà méjì, wọ́n claim Fidipotemole, wọ́n claim Fẹsẹ̀ngbùà. So ẹ jẹ́ ká gbọ́ comment tí àwọn èèyàn comment analysis táwọn èèyàn give lórí ọ̀rọ̀ K1 the ultimate. So ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ orí ìkànnì wa, àti kọ́kọ́ mú update kan wá níbi tí arákùnrin kan ti jáde síta tó ti sọ̀rọ̀, tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. So ẹ jẹ́ ká farabalẹ̀ ká wò, kẹ́yìn náà dẹ̀ comment under comment section ká mọ opinion ti yín. So ẹ ṣé gan ni. Tó bá máa jẹ́ pásítọ̀ jókòó nínú ilé ẹ̀, kò jẹ́ pásítọ̀. Tó bá jẹ́ màámù ni ẹ, jókòó sórí awọ. Wọ́n lè fi ṣe ìyàwó ìdíkà má lè gbẹ́dìyẹ. And if you're a king, you are king lórí everybody. You should not be even affiliated with any religion because you're king over Muslim, Christian, agnostic, atheist, aborìṣà, gbogbo ẹ̀. So all this bullshit because of government involvement, because of the way they dabble into the process, they didn't allow this people to go through the rigor of that cultural education and processes so that they would know the value. People talk to Oba anyhow now. Any literary palace because we've taken the mystic out of it. Because what can you on your fingers now these days? Why what these things? If you got to start some shit, ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ tó bá ṣe ti ọba Benin ni àbí tó bá ṣe ti Sàdánà Sokoto ṣàmárì gbogbo kátikàtì tí Kánò tó fẹ́ ṣe gbogbo tí ẹ fẹ́ ṣe kátikàtì ṣé wọ́n pera wọlé wọn pẹ̀lú ẹbí ẹ̀ máa ṣe ìkànnì sọ̀rọ̀ tó wá ṣe lẹ́yà lórí TikTok ṣé yẹ kó máa ṣe yẹn kó máa gbé káwọn ọgbà máa gbé ring light. Ẹ jẹ́ ká they should talk to our governors. Ìgbà tó dá most of them gan náà non-entity most of them náà tó wálé tó bá lóyìn gbogbo ọ̀gá àwọn òní wá jẹ governor nílé. So because all of them we just not value the lowest denominators among us are the one aspiring to be in positions. Why the people that are supposed to lead us, they are all running away from being in the arms of affair. We allow non-entity to be at the arms of affair. This is what we're going to see at the end of the day. Because gbogbo dáadáa ìkọ̀rẹ́ kó máa ṣẹlẹ̀. Àwọn èèyàn náà ń tẹ̀ ọba pẹ́ lórí ẹni èṣìkè ìṣe àbá ó yẹ káwọn kan ti máa àwọn àgbààgbà family ẹ̀dọ́ ó yẹ kó ti máa mọ̀ bọ́. I think with this thing that happen now maybe we make them to rally around an individual and come to that because they're giving them deadline now. Kí ni gbogbo dáadáa yìí náà tòkè ọ̀nà náà ṣì ń lòdù sí àṣìmáwò bí ìyẹn náà ṣe máa já sí. Ẹ ṣé Sister Bisi, Mr. Demola. Yeah, host. Sir. I will start by, or I will there because I will start by giving us a kind of a background. I've only 5 minutes, sir. Okay, I may not even spend up to that. Shall before the issue of this Gazette or no Gazette, go to comment. Kò yẹ pé government wá fi Gazette bá ọ̀rọ̀ lọ́balọ́ba jẹ́. Nǹkan tó wá fi Gazette tó fi wá correct ni pé wọ́n fi institutionalize this rotation of a thing. Tẹ́lẹ̀ nǹkan tá wá ń gbọ́ tẹ́lẹ̀ ni pé kó kan ilé kan kó wá skip family yẹn kó gbé lọ sí family mi. So nǹkan tí Gazette wá correct ni pé okay tí Aníkínáyà bá ti kúrò Fùṣẹ́gbùwà ló máa kàn. After Fùṣẹ́gbùwà ó máa kàn Fidipotemole. After Fidipotemole a padà sí Gbélégbùwà. Nǹkan tí Gazette wá correct nìyẹn. Kò yẹ pé though fine government influence ó ń ba àwọn kìíní jẹ́ lóòótọ́ bọ̀ intention tó fi ṣe kìíní yẹn intention láti tún kàn ṣe ni. That is one. Then secondly ṣe rí lórí ọ̀rọ̀ ti Kwamuan sọ pé òun fẹ́ jẹ ọba láti Fidipotemole. What he said is òun tọmọ a branch of ilé èyí tó yẹ kó jọba. Yes, which is a branch of that Fùṣẹ́gbùwà which is Jadiara. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni? No, kò yẹ kó bí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀. Ẹ jẹ́ fún example kan sí. Somebody like me, I'm not from Ijebu, I'm from Shagamu, I'm from Remoland. Ní family mi, ruling house méjì ni mo tọ́mọ ní tó ti ń jẹ́ Àkárìbù. Mo relate mọ́ Anoko. Mo dẹ̀ relate mọ́ the present Àkárìbù which is Tọ̀ǹgbùà. Màá tún fún yín ní a very close example to everybody mọ̀. Ọ̀ní
Ọ̀ní ní ìyàwó kan náà Queen Afolashade Ashley ọmọ ọba lòun náà ní Ifẹ̀ but not the ruling house tí Ọọ̀ni of Ifẹ̀ tó wà ń bẹ̀ ti wá. So kí ló marriage yẹn kó produce ọmọkùnrin tó bá ní ọba kan nílé ìyá ẹ̀ ó lè jẹ́ tó bá ní ọba kan lé bàbá ẹ̀ ó lè jẹ́. ọlọ́mọbìnrin kì í jọba náà. It is a lie. Ta ló sọ bẹ́ẹ̀? No. Sherry Ashley is ọmọọba correct. Ṣé ìbọn tó máa bí ọkùnrin ọmọ ẹ̀ lè jọba láti ilé ẹ̀. The same thing goes to Ọ̀jájá fúnra rẹ̀. Ṣé Eyan àti Fúnpẹ́ ọmọ méjèèjì ọmọọba ni wọ́n. Come from the two royal family. So as long as always get royal family. Ìgbàdí ara ọba tí screen ní K1 house pé. Ẹ pa WhatsApp. Tó bá ní family ń ṣe screening fáwọn tó present ara wọn as candidate. Nǹkan tó ń ṣe nínú screening yẹn pé kí wọ́n lọ ń béèrè this their educational certificate. No, come and face the family. Tell us báwo ló ṣe relate mọ́ ẹbí tó fẹ́ wá lu slot wa. Nǹkan táwọn family ń ṣe ni wá pàtó bó ṣe dé fúnṣẹ́ gbé wa. Nǹkan tó máa béèrè lọ́wọ́ K1 nìyẹn. Tó bá dẹ̀ ti fail láti lè establish bó ṣe tọmọ family yẹn is automatically disqualified. Government ò ní mú ẹni tí ò kì í ṣe family tí ọba tọ́ sí wọn ò ní fi jẹ ọba láíláí. When Akiolu was to be installed as the Oba of Lagos, wọ́n pacify ẹ̀gbọ́n ẹ̀ ni. The same thing with Alake of Egbaland. Tí government bá ní interest nínú candidate ẹ̀ máa ń láti ọkọ̀ jẹ́ ọmọ family yẹn. Wọn ò lè ever lọ gbé ẹni tí ò ṣe family member wá kí government bá sọ pé àwọn ní interest lórí ẹ̀ láíláí. So as long as tí Jàdíàrà bá ń kí tó bá fi lè rí establish pé Jàdíàrà K1 ń tọmọ bẹ́ẹ̀ lóòótọ́ ó ní right àti báyìí fún Àwùjalẹ̀ náà. Bí bóyá èèyàn kan kì í pẹ́ bẹ́ẹ̀ èèyàn kan máa pẹ́ bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ní gbogbo yẹn wà. Ọwọ́ Ọlọ́run ni kò ní ṣe kó bóyá torí kó wọ́n skip kan àbí wọ́n skip kan náà. Kò ní ṣe torí yẹn ẹni tó máa pẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ti mọ̀. Lórí personally èmi gan wish kò jọba yìí because àwa lè ń gbádùn orin wọn tó bá dẹ̀ ti lè jọba kò lè kọrin mọ́. Bọ̀ pé bóyá gọ́ọ̀mẹ̀ntì máa force àbí nǹkan kan yẹn government has a role to play. Má ìka ṣe mistake o because tó máa ṣe tí family bá ti present candidate after bá ti ṣe screening wọn family ò ní present èèyàn kan they will present names wọ́n lè present èèyàn 4 5 6 as much as àwọn tó bá qualify ni they will present them to the afobajes. Àwọn afobajes ló máa vote. Meanwhile nǹkan tí gẹ̀ẹ́sẹ̀ sọ ni pé báwọn máa ṣe voting yẹn the voting must take place in the presence of the secretary to the local government and the representative from the Ministry of Chieftaincy and Local Government Affairs. So ẹ wá sọ pé government ò ní influence lórí ẹ̀. Ṣèbá rí bọ́ ṣe ń ṣe election tí INEC bá ní tó bá ní vested interest lórí candidate kan ṣé wọn bọ́ yẹn ṣe tó máa imagine. So if government has interest in a particular person lórí ẹ̀ ti scale through family screening ní voting tó máa ṣe in the presence of the government ẹ wá ní government ò ní influence. Tí candidate government ò bá imagine through that voting government lè sọ pé àwọn recognize process ẹ̀ náà pé kọ́lọ́ tún kò tún ní ṣe until tí candidate wọn bá emerge so that the government doesn't have a role. ọdẹ jọjì ṣé ìgbà tó ṣe gómìnà ló state now. That is a black èmi wọn jọba ń lè tèmi dáadáa ni mo gbogbo process ọ̀rọ̀ ọlọ́ba ni mo mọ̀ tẹ́mi. So issue is àwọn Jàdíàrà àwọn ló lè jà K1 tó bá lè jáwé kò ní ṣe bí àwọn kò lè fọ́ ìdára. Òsì Jàdíàrà bá jáde lọ́la pé ọmọ wa ni o ó lè avoid fún. Wọ́n máa fà wọ́n lẹ̀. Avoid fún wọn ò lè stop ẹ̀. Wọn ò lè stop ẹ̀. So that is my only contribution. Thank you Mr. Demola. Mr. Adeniyi sir. Lovers all over the world ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èèyàn ti sọ sílẹ̀ ẹ rí i pé Ọlọ́run ló mọ nǹkan tí èèyàn mọ̀ kò dẹ̀ sí ẹni tó mọ ọjọ́ iwájú kò sẹ́ni tó mọ ọjọ́ iwájú sì rí ju Ọlọ́run náà lọ. So tó bá jẹ́ pé K1 ti mọ̀ láti ṣe bẹ̀rẹ̀ wípé báyìí ni ó ṣe rí ni gbogbo àwọn atrocities tí wọ́n ń sọ lọ́dà comment section wípé ó commit ṣé kì í bá ti tún wá ẹ̀ ṣe so kọ́lọ́ ṣàánú wa so ẹ̀yin tẹ́ bá jẹ́ fẹ́ wá sí wa ẹ̀ comment ẹ̀ like ẹ̀ share ẹ̀ dẹ̀ follow wa so we love you all thanks for watching.